akẹ́yìn wa tí ẹ ń wò wá akíwọ́ pé ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí orúkọ tèmi òun náà ni Ọmọbùrẹ̀wò ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó ń wo ètò wa yìí àrọ̀ yín ẹ bá wa click social bell bẹ́ẹ̀ kí ẹ dẹ̀ wá subscribe sí orí YouTube channel wa kí ẹ tún kí ẹ dẹ̀ jẹ́ni tí ọkọ̀ máa rí àwọn ètò wa níbi àbá ṣe ń ṣe kí la tún mú wá lónìí ohun tá a tún mú wá fún yín lónìí kàyéfì lámà ni ọ̀rọ̀ tí banilẹ́rù ọ̀rọ̀ tí tún panilẹ́kún tó ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí panilẹ́rìn ni pẹ̀lú torí pé ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín là á fi rìn kí ni tó ṣẹlẹ̀ kí la tún rí wọn lónìí Lauthch ìyẹn tí a mọ̀ sí Ládòkè Akíntọ́lá University tó ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ó náà máa ní ìṣẹ̀lẹ̀ láyìí ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ náà ìṣẹ̀lẹ̀ ńlá lélẹ́yìí ẹ wò ó ẹ tẹ̀lé mi ká lọ ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ ńlá rèé ní iléèwé Lauthch tó ń bẹ ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí arákùnrin kan tí àmorúkọ rẹ̀ sí Oludare Alaba tó ti dá ìwé ẹ̀rí ẹ̀ padà wípé kí ilé àwọn Lauthch kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá òun dá gbogbo owó tí òun ti ná padà fóun látìgbà tóun ti wà ní 100 level títí òun fi parí gbogbo òun pátápátá òun náà ní kí wọ́n dá padà fóun kí ló fà á tí arákùnrin yìí tó fi ṣe tó ṣe yìí kí ló dé tí ẹni yìí tó fi gbérù gbèsè báyìí kí ló dé tí arákùnrin yìí tó fi ronú wípé ó yẹ kí òun dá ìwé ẹ̀rí tí Lauthch fóun padà lẹ́yìn ìgbà tó ti kàwé gboyè ní ilé ìwé ọ̀hún tó tún ti wá jáde wípé gbogbo owó tí òun ná kí wọ́n dá padà fóun pé òun ò nílò ìwé ẹ̀rí mọ́ torí pé ìwé ẹ̀rí tí ò bá wúlò fún ni ìwé ẹ̀rí tí ò ṣàǹfààní fóun ìwé ẹ̀rí tó jẹ́ pé bí òun ṣe rí gan ó tún ń pa òun ní ẹkún ni òun fẹ́ dá gbogbo owó tí òun ti ná kí wọ́n dówó padà fún un kí wọ́n sì gba ìwé ẹ̀rí wọn ẹ̀rí pé ọ̀rọ̀ tí panilẹ́rìn ni bó ti jẹ́ pé ọ̀rọ̀ tí ń panilẹ́rìn yìí ó lè jẹ́ ẹ̀rín lójú tiwa ṣùgbọ́n lójú arákùnrin tó gbérù gbésẹ̀ yìí ẹkún òun ìbànújẹ́ òun náà ni ọ̀rọ̀ òun ló jẹ́ fún un àmọ́ wọ́n ní a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ gan tí arákùnrin yìí tó fi gbé irú ìgbésẹ̀ tó gbé yìí nígbà tó ti gbìyànjú ọrọ̀ ajé títí tí ọ̀nà ò là bẹ́ẹ̀ kò là kò lù kankan ní ó ṣàmọ̀ jẹ́ ẹ gbọ́ parákùnrin ọ̀hún bóyá ṣàlàyé ẹnu ẹ̀. ìgbà tí mo wáṣẹ́ tí ọ̀yọ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ láti wá dárí tó tún padà fún wọn ní Lauthch pé kí n gba ẹrù wọn kí n bá kó mi kí n fi lè pursue dream mi kí n dẹ̀ fi lè free destiny in life. Oludare Alaba lórúkọ mi mo parí ní Ládòkè Akíntọ́lá University of Technology Ògbómọ̀ṣọ́ ní bí mo wà right now ibẹ̀ ni mo ti parí mo dẹ̀ study agricultural extension and rural development. Mo parí ní 2015 àgbàdẹ kẹ́kẹ́ tó mobilize wa lọ November 24 2016 ni mobilize wa lọ mi ò ní problem kọ́mọ yẹn ní problem mi ò ní problem àtọ́ Ọlọ́run àwọn ọ̀gá mọ̀ ipò Ọlọ́run jogun kẹ́kẹ́ fún mi kọ́ ọmọ ọlọ́pọ̀lọ́ nínú Ọlọ́run lónìí. ìgbà mo parí Kwara State ní wọ́n post mi sí ní local government yí pàtà ìgbà tí mo parí NYSC mo meet woman kan ó dẹ̀ mú mi mọ bàbá kan wọ́n pe bàbá yẹn ní pásítọ̀ àwọn náà ń dáko so wọ́n dẹ̀ fún mi nílẹ̀ pé wọ́n máa dáko bá a ṣe dáko tá a ṣe everything àti bàbá yẹn kò sẹ́ni bọ̀dọ̀ torí nǹkan kan mú kó lórí oko ibò àwọn màálù gan tó jẹ tẹ̀gbẹ́ títí bàbá yẹn nígbà tó ti sú wọn tí bàbá yẹn dá nígbà wọn mọ̀ lọ sí police station wọ́n dá màálù bẹ̀ bàbá ló sọ station mọ̀júmọ́ èmi náà dẹ̀ lọ́kàn kọ́ lọ́ bless mi kí mi náà lè lọ bàbá yẹn lọ́wọ́ torí that's my number one ambition in life and I do tell my wife I do tell my wife that kọ́lọ́ ó bless mi mi fẹ́ máa gbìn àwọn èèyàn lọ́wọ́ mi náà máa gbìyànjú déédéé ni. mo parí NYSC ní 2017 àyíkú gan mo meet ọ̀gá mi kan ọ̀gá dáadáa kọ́lọ́ máa sún fún dáadáa ẹni ní Kọ́lá Ọlálérè ọ̀gá yẹn mú mi ṣiṣẹ́ ibẹ̀ ni mo ti rí owó tí mo fi lọ ra ilẹ̀ nígbà tó di pé kò sí nǹkan kan mọ́ tí ọ̀sẹ̀ nìyẹn tí gbogbo ẹ̀ dàrú mọ́ta lẹ̀ mú ní takùn màmá gbígbẹ́ ni mo ń ta màmá mi gbẹgbẹ ní mo ń ta gan yìí owó dégbé máa rere ọyìn jẹ́ post ti sí ní ọ̀fà fún ppa ìgbẹ̀mọ̀ ní ta màmá ibẹ̀ náà mo ti mí ti ẹni ní Akọ́lá tààrà màmá ló ní ẹsẹ̀ nígbà tí wọ́n bá tábà padà débẹ̀ wọ́n sọ fún owó tó di owó tó di ga èèyàn náà sì jẹun gbé yẹn tẹ̀ tó ń sọ owó mọ́tò bí báyìí lẹ́lẹ́ náà lé pé mo ti lé lélẹ̀ mọ́tò bí báyìí lọ ọlọ́mọ jẹ́ kí èèyàn rí ọlọ́mọ jẹ́ kí èèyàn rí inside poverty ni
ẹ mọ̀ pé universal poverty yàtọ̀ sí normal poverty so ìwé àwọn tó bá lọ́rọ̀ ẹ̀ lóde gbọ́mọ̀ gbọ́ káàkiri náà sọ pé lóde gbọ́ yá wà dàmú sí báwo ládùúgbò ló ṣe máa fàwàdà gbé agbájú mi padé. ẹ jẹ́ understand mi bọ́ ẹni tí ọba níyàwó lé kò lè mọ rírì bí èyàn ṣe máa fi ìgbẹ́ tí bá ń pààyàn ebi dẹ̀ pa wájú ra wa lọ mo gbìyànjú mo àdìsí gbogbo àti ẹni lọ pé ń pa wà jáde òkúta rẹ̀jísítà àròmí àrẹ́jẹ́ if school tí mo ti sáà fún tó padà pé mi ipe àwọn ọmọ àwọn pé kí n wá bá wọn kọ àgbẹ̀ mo ṣe níbà mọ̀ kọ́ mọ́ physics mọ̀ kọ́ mọ́ chemistry níbi tí mo sáà mọ̀ kọ́ mathematics ládùúgbò mi máa kọ́ mọ́ mi ìbéèrè owó torí mi tẹ́lẹ̀ mi tọ́lọ́ sọ fún mi pé mi ọmọ bí táwọn ọmọ yẹn lòdì in life if mo ti mo ti teach gan mo di sọ fún wọn ni pé ọ̀gá very about me ṣé ọ understand mi ẹ ṣáà jẹ́ kọ́ ọmọ ẹ̀kọ́ ṣàṣeyọrí ná nínú gbogbo ìgbìyànjú yìí òun náà la máa rí nígbà tágbà ti di olódọ́ láti báyìí táà máa wò ká máa bá lọ báyìí ni nígbà tí ẹ̀yàn bá lọ báyìí ọlọ́mọdé lọ kú gífà lẹ́yìn náà ní káyé ni so ìbẹ̀rẹ̀ kágbéyàwó ọlọ́run ẹ̀ sí àgbéyàwó ọlọ́run títí lẹ́sìn mi pẹ̀lú àwọn ọmọ tó dá méjì fún àwọn ọmọ gan àti kékeré ọmọ tí wọ́n bá tálẹ́ǹtì wọn tọrọ ọmọ mi lásán kọ́mọ rí ní bàbá rẹ̀ ní ìmẹ̀ bàbá rẹ̀ ní yóò ṣe máa mẹ̀ tí ọmọ ìdókè fi ẹ̀fẹ́ gbọ́ nítorí ẹ̀gá mi ò kí ẹ̀fẹ́ pẹ́ ẹni tí olórí ní etí rẹ̀ kó tó bọ́lá lọ sọ pé kí n filẹ̀ pé ẹ̀ tó òun ní pé ṣe náà lòdì náà bẹ́ẹ̀ náà dẹ̀ bọ́ọ̀sì mi forí tó lòdì kọ́ tàbá sọ̀rọ̀ pàgọ́ kọ́sọ́mù wọn náà wà ọlọ́run fún wa ní látọ̀run wọ́n ní pé fi ìṣẹ́wò ìyàwó sí bóòlù lẹ́sẹ̀ fẹ́ gbé pẹ́ẹ́lí lórílẹ̀‐èdè tàwa yìí ó náà kàwé náà ó sì sọ gba 10,000 naira 10,000 naira kánú gbèsè ayé kọ́lọ́mọ́ máa fà lẹ́ tó máa lọ́wọ́ ni. nígbà tí mo tún bẹ̀rẹ̀ sí lo tálẹ́ǹtì mi and I speak with my dad pé nígbà tó ti pé àwọn èèyàn ti gbà tèmi here and there everything boom pé àwọn èèyàn ti gbà tèmi kí bàbá tẹ̀ bá mi owó kí n tẹ̀ ṣe production ṣe ọ̀nà tí bàbá mi owó kí n ṣe production látàgbà ni mo ti ta pọ̀nmọ́ sẹ́yìn ni o pé kí bàbá mi owó kí n ṣe production bàbá bá sọ mi pé àwọn olè bá mi wá kọ́ bọ̀ mọ́ gbèsè táwọn jẹ́lẹ̀ gan kì í kan bàbá mi náà kàwé ọdẹ mọ̀wé gidi department of geography department ní ti parí ní University of Ìlọrin so bàbá dàdé sọ fún mi pé ṣé mo máa jẹ gbèsè sínú ilé ìwé ni ṣé mo fẹ́ fi gbèsè sìnkú àwọn ni pé àwọn òde bá mi yàwó ẹ̀gbọ́n tí mo dẹ̀ nínà ẹ̀yin náà máa ṣe iṣẹ́ ìjọba àwọn ọ̀gá tó ṣiṣẹ́ ìjọba nu wọn kó sùn tó parí gan-an Coca-Cola ní gbogbo wọn máa pariwo torí gbèsè gan kọjá sálárì ìmí ìgbà sọ pé tí sálárì bá wọlé bá wọn ní fún pa ni àbí gbàgbé kí sálárì ọmọ fẹ̀ kan wọlé gan bọ̀dé ọba tó wọlé náà problem tó náà jẹ́ lówó wọn sábà máa ṣe gidi ọlọ́mọ ti jẹ́ kéèyàn ṣẹ̀ṣẹ̀ nínú ayé so gbogbo àwọn èèyàn ti lè kókó kàkàtà mi wò wọn ọlọ́dẹ̀ ṣe mo dènà sí wọn bí ẹ bí mo pè owó ní Coca-Cola bí mo pe àbújá wọn ní Coca-Cola èyí mo Coca-Cola bí mo sọ pé kò ká kò tán là kọ́lọ́ mú fún ọ̀rọ̀ mi bàbá yẹn ni wọ́n á pè gbọ́n bá sẹ́ni wọn ní wọ́n á fún mi 2000 bàbá 90 years old ẹ sọ fún mi 90 years àwọn tó jẹ́ ẹgbẹ́ orí wọn lónìí Nàìjíríà mo ní wọ́n wà láti ṣe bàbá mi ò kàwé so gbogbo wọn bá wọn sọ bá tó gbọ́ dẹ́dẹ́ tó téèjì kan pé ìwọ lọ pẹ̀lú nǹkan tí bàbá sọ fún mi pé tí ń lọ yàwó sí fún ọ̀nà ní ẹ bá fún máìdì gẹ́gẹ́ ọ̀dọ̀ ògbó ọ bẹ́tà tí n bá lọ́gbọ́n lọ para mi báyìí ìjọba ó jèrè wọn ká mi mascos tí bá lọ́gbọ́n lọ jọ ìbáńdìtì ọmọ lọ mo kidnap bí ìjọba bá borí lórí lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ tí mo tún pè pé sẹ́ni ẹ̀ gán sọ fún mi gbà mí tẹ̀ sábẹ́ blocking ọ̀pọ̀lọpọ̀ ní pè mí ní ìṣẹ̀fẹ̀ ẹ̀dọ́ àmìdídì àwọn ọ̀gá pẹ́ wọ̀ mo ti gbọ́ pẹ̀lú náà dáná lóde tí mo pè é blocking nọ́mbà mi ni ibẹ̀ ẹ̀ sábẹ́ blocking ní ìṣẹ̀ wà pé ní ìṣẹ̀ àbí kò sí wàhálà ẹ̀ mọ̀ wọ̀rí ẹ̀ máa pè ọlọ́run fi ọkàn bú sí mi nínú bẹ́ẹ̀ bá fi sàn àwọn òfin sàn fún ẹ sọ̀rọ̀ mi tó bá mọ̀ ẹ̀rọ gbẹ̀ pọ̀ pé bí wọ́n bá borí lọ́wọ́ mi ṣé Lauthch tó lè lọ fún àwọn tó bí jáde tí wọ́n kọ́ pàpà pé lọ́wọ́ ṣé Lauthch kọ́ yẹn kékeré lọ́wọ́ wọn orí ni wọn ò fi dùn ọkọ wa inú ìjọ tí mo dẹ̀ lọ́nà rímù bàbá wa rímù ọkọ wa pé ká lọ wọn orí bọ́n bàbá dẹ̀ ti lẹ́bù ká pọ̀ fún ẹ̀bùn wa lọ ni ọlọ́run dẹ̀ sọ pé ẹ̀bùn ènìyàn ní ọ̀rọ̀ rẹ̀ ńgbọ́n ọlọ́run dẹ̀ fún mi lẹ́bù fún àwọn àjọ dáadáa ọlọ́run sọ mi ní Samson tí ń jó fún àwọn ọba tí ọ̀gbà bọ̀ ọlọ́run sì bìbí bá èmi fẹ́ máa lo ẹ̀bùn tètè kí n máa pa owó ni gbogbo ẹ̀bùn ọlọ́run fún mi gbogbo ẹ̀bùn nínú ká sọ̀rọ̀ ọlọ́run fún mi tó bá gbogbo ẹ̀dẹ̀ ti dàrú bí ọ̀dẹ̀ ti dàrú ká gba sàtífíkẹ́tì wọn ká máa kó owó mi ìgbà tí mo kó sàtífíkẹ́tì mi lọ fún àwọn alákòóso Lauthch pé ká gba sàtífíkẹ́tì mi ká máa kó owó mi kí n fi pọ̀sù dírìmù mi alágbára lọ́lọ́run mo ní ọlọ́run fún mi ní ọlọ́run jogún gbàgbọ́ fún mi pé màá láàánú ayé tí mo wà yín sì lówó kọ́ yín lókìkì bàbá mi ó sì gẹ̀ẹ́gbẹ́ tó kú nígbà mo kó lọ débẹ̀ fún àwọn security wọn oníkàgbé rtc òde àmì
èèyàn ni wọ́n èèyàn mi náà wọ́n dẹ̀ bí irú mi lọ́mọ abiyamọ gidi dẹ̀ wọ́n sábà bá mi lági pé mi ò rí fi kébi ọlọ́jọ́ kò náà pé wọ́n á lọ́ máa kọ̀wé ìwé tí máa kọ́ tọ́ pé láàrin oṣù mẹ́sàn-án tó lé mọ́ rí tọ́wọ́ ní bàbá tó ń kẹ́kẹ́ wá wù jáde pé bọ́bọ́ ẹ̀dẹ́ kọ̀ wá ìdí tó pàdé mo fi bá wọn fà wà lánàá pé kẹ́kẹ́ kí rí wọn láì rí wọn kí n sáà kọ̀kọ́ farabalẹ̀ wọ́n dẹ̀ pé dín nígbà dín náà dẹ̀ dé mo dẹ̀ farabalẹ̀ pé n gbọ́ nǹkan gidi wọn sọ nígbà dín náà dẹ̀ sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi dáa sọ náà pé wọ́n tún mi nínú pé fọkànbalẹ̀ kí n fọkànbalẹ̀ mo ní pé fọkànbalẹ̀ rèé tí ọjọ́ pẹ́lẹ́ léyìí pírọ́blẹ́mù náà dà fún yàn mo ètò tuntun pé nígbà tó sàdékéètì wọn fún wọn. wọ́n gbà tó pé ọ̀pọ̀lọpọ̀ pé mi yára díẹ̀ tètè pé wọ́n ti pé mi fọ́sẹ̀ òbí tètè pé gbogbo afẹ́fẹ́ kankan o. bọ̀bí pé kankan pé agbọ́ ọ̀rọ̀ rẹ̀ òyìn fọkànbalẹ̀ agbọ́ wọn àwọn òpin bá lọ́sọ̀ pé tó para lọ wọ́n lọ́sọ̀ pé mo kọ́ sí instance. mo kàn rí lórí social media náà ni tó ń gbà gàdẹ̀ gbọ́ pé ọmọ iléèwé wa ni ó jẹ́ ìkànnù àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé Ládòkè so ara wa ni ìkànnù àwọn ọmọ ẹgbẹ́ wa ni so ọkọ tí mo kàn ṣe náà ni pé mo ní láti wá nọ́mbà rẹ̀ lẹ́yìn tí mo pè lórí fọ́ọ̀mù kí lè kátó ṣẹlẹ̀ sí mo lè rí pé òun náà ti fi gbìyànjú gẹ́gẹ́ bí èèyàn láti wọ́n àti àti léyìí tó jẹ́ pé ó difficult díẹ̀ fún láti rí tó ìyẹn ló mú tó fi gbérò irú nǹkan bẹ́ẹ̀ kò easy láti jáde láì ríṣẹ́ pọ́pọ́ ọlọ́pọ̀ èèyàn ló wà bẹ́ẹ̀ kò ń ṣòwò nǹkan ó kàn jẹ́ nǹkan tí tiẹ̀ ó gbé gba ọ̀nà àrà tó pani lẹ́rìn bọ̀ a sì gbọ́dọ̀ wà kàdé náà. So àwa gẹ́gẹ́ bí executive association láàrin àwa so àti ronú lórí àwọn tó tọ́tọ́ fún pòun lè ṣe pòun lè di studio òun lè di laptop òun lè di phone láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ entertainment tó fẹ́ ṣe so pẹ̀lú àwọn èmi gẹ́gẹ́ bí ààrẹ àti àwọn tó kù àti dá owó jọ lápò ara wa a lè máa fún ní 500,000 naira láti lọ bẹ̀rẹ̀ àwọn nǹkan yẹn kó bẹ̀rẹ̀ mọ́ àdéhùn olùbájú máa bá wáṣẹ́ àti àwọn nǹkan míì tí a máa ṣe fún láìpẹ́ so láti connect mọ́ entertainment industry àti ń ṣe lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ wọ́n á pè láti join àwọn ibi táwọn ẹgbẹ́ wa tó wà táwọn mọ̀ sí bọ̀ gẹ́gẹ́ bí executive níta lè ṣe òun pé ká yọ owó lápò ara wa òun ṣe nínú àpò ẹgbẹ́ o ṣùgbọ́n nínú àpò ara wa àdètí dá owó yẹn jọ lẹ́nu àná àdètí ní 500,000 lẹ́yìn ìdá máa kó fún tó lọ bí bẹ̀rẹ̀ láì. orí mi máa jẹ sògùn owó ṣùgbọ́n mo ní ìdí owó ẹlẹ́dàá mọ̀ jẹ sògùn owó yé mo fẹ́ lówó. má má jẹ́ sògùn owó ṣùgbọ́n mo nídìí owó ẹlẹ́dàá mi má má jẹ́ sògùn owó àmọ́ èmi náà fẹ́ lówó tí wá wá tá òun náà ni a fẹ́ lówó kò sí ẹnikẹ́ni tí ò fẹ́ lówó nínú ayé yìí kò sẹ́ni tó fẹ́ tàràkà kó tó di pé ó jẹun kò sẹ́ni tó fẹ́ wojú ọmọ làkejì ẹ̀ kó tó di pé ó tọwọ́ bàpò ó rówó ná fún ẹbí àti fún ara ẹ̀ ṣẹ̀rí tí ẹ̀dá ò bá náwó lọ́wọ́ ẹ̀dá máa yá dìgbòlúgẹ fún ara ẹ̀ ṣẹ̀rí tí ẹ̀dá ò bá ní owó lọ́wọ́ ọkàn ẹ̀dá máa pòrúurú àjàjà téèyàn bá tún wá kàwé á wò wípé gbogbo ohun tó yẹ ká fi iṣẹ́ láyé gbogbo ibi tó yẹ ká ti sá káàkiri á ti fi waste time ara láti kàwé láti má sùn lóru láti máa kàwé á tún wá ka ìwé ọ̀hún tán rèé a ní sàtífíkẹ́ẹ̀tì wa lọ́wọ́ rèé a tún wá wá iṣẹ́ ọ̀hún tì eléyìí máa ń jẹ́ kí ọkàn ẹ̀dá ó pòrúurú eléyìí máa ń fa ìbànújẹ́ sínú ọkàn ẹ̀dá ju bó ṣe lérò lọ pé gbogbo ohun tó ń waste nílé ẹ̀kọ́ aṣọ à strike gbogbo wọn strike wọ́n lọ bẹ́ẹ̀ níbi tó yẹ kéèyàn ti lo ọdún mẹ́rin ó lè lo ọdún mẹ́fà àbí ọdún méje kó tó parí tó yẹ kéèyàn ti lo ọdún mẹ́ta ó lè lo ọdún márùn-ún àbọ̀ ọdún mẹ́fà kó tó di pé ó parí ẹ wá wo iye ọjọ́ tí ẹ wá wo iye ọdún tíjọba ti waste mẹ́yàn lọ́wọ́ yìí kó lu ẹ̀ tún wá jáde tán kó tún wá mọ̀ àdìṣẹ́ àwọn ọmọ wa ni wọ́n ń bẹ nílé báyìí láti bí oṣù mẹ́sàn-án tí wọn ò lọ sílé ìwé tí wọn ò lè lọ síbi kankan bẹ́ẹ̀ àwọn ọmọ wọn ń lọ sókè òkun wọn lọ ń kàwé kí ni ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eléyìí tí ìjọba fún wa ṣùgbọ́n tó jẹ́ pé the system tán fi gbé sílẹ̀ ó wá corrupt kò nítumọ̀ kò nójútùú
ẹ ń fún àwọn ọmọ ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ò rí ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀hún lò. Àwọn ọmọ tó wà ní Lauthch tó wà káàkiri ilé ẹ̀kọ́ yunifásitì káàkiri àgbáyé àwọn ni wọ́n ń sanwó wọn kì í ṣe bí apẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ fún wọn ṣùgbọ́n tó jẹ́ tìjọba ni pé ẹ sanwó àwọn òṣìṣẹ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ yìí ẹ wá wò ó fún odidi oṣù 9 ìjọba ẹ sì kọ̀ láti má sanwó àwọn òṣìṣẹ́ wọ̀nyí. Ṣé èèyàn máa finú fìfo kọ́ ọmọ ní ẹ̀kọ́ ni? Ṣé inú fìfo òun náà ni àwọn tí wọ́n jẹ́ lecturer yìí ni wọ́n máa fi kọ́ ẹ̀kọ́? Ṣé inú fìfo ni wọ́n máa fi kọ́ àwọn ọmọ ni wọ́n wá ń béèrè fún ẹ̀tọ́ wọn? Ẹ̀ẹ̀kan tí ẹ wá rò wípé n tó yẹ kẹ́ jáde sí ní kíákẹ́ rẹ̀ bá wọn sọ̀fẹ̀ ní immediately effect ẹ wá wò ó di kẹ́rẹ́ kò di kẹ́rẹ́ oṣù kínní ó máa kọjá lọ oṣù kejì ó kọjá lọ oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù keje oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ a tún ti wà ní oṣù kẹsàn-án báyìí oṣù kẹsàn-án ló tún ti ń kọjá lọ yìí a tún ti mú oṣù kẹwàá báyìí. Ǹjẹ́ àwọn ọmọ yìí ṣé wọn ò ní dúnlé fún ọdún kan gbáko for completely 12 months ṣé wọn ò ní dúnlé? àwa sọpá níjọba bẹ́ẹ̀ la ní adarí tó dáa ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ìgbésẹ̀ tí Alaba gbé yìí ó jẹ́ kàyéfì tó jẹ́ pé ó ń pààyàn lẹ́rìn-ín ṣùgbọ́n ẹni tó gbé ìgbésẹ̀ mọ̀ wípé òun gbé látara pé ara ti ń ro òun ìnira ti dé òun ló ṣe gbé ìgbésẹ̀ yìí ó gbé ìgbésẹ̀ pé ara ti ń ní òun ǹjẹ́ ọ̀nà wo ni àbáyọ? Ìyàwó ń ṣiṣẹ́ ó ń gba 10,000 lóṣù ẹ sọ fún mi kí ni ìyàwó àtọmọ méjì àti ọkọ kí ni agbára 10,000 kí ló ká? Wọ́n á sanwó ilé o wọ́n ní àwọn domestic thing tí wọ́n á tún ṣe ń bẹ̀ o wọ́n á san wọ́n á ra àwọn nǹkan tó yẹ kí wọ́n rà kí wá ní 10,000 kí wá ní tó ká kò ká nǹkan kan rárá àtọ̀ ẹ tún wá wò ó àwọn ẹ̀gbọ́n tó tún nínà rèé àwọn tó yẹ pé wọ́n iṣẹ́ ìjọba ìgbà wo ni wọ́n ti jẹ wọ́n ní salary last àwọn náà igbe Coca-Cola òun náà làwọn náà ń pariwo Coca-Cola làwọn náà ń pariwo ó wà pé kí ni kóun tún ṣe bàbá tó tún jẹ́ bàbá tó bí at age of 90 bàbá yìí tó yẹ kó ti máa jẹ́ ń jẹ ọmọ bàbá at age of 90 tó yẹ kí ọmọ tí wọ́n á máa mú nǹkan wá fún Ọlọ́run má dà wá láàmú Ọlọ́run Elédùmarè jẹ́ kí gbogbo abiyamọ jẹ́ kí wọ́n jèrè ọmọ Elédùmarè ọba dẹ̀dá gbogbo abiyamọ pátá Ọlọ́run alágbára jẹ́ kí wọ́n jèrè ọmọ wọn jẹ́ kí ìṣe ọmọ wọn jẹ́ kó ṣojú wọn Ọlọ́run jẹ́ kí wọ́n jẹ́ǹjẹ́ ọmọ ẹ̀rọ bàbá yìí at age of 90 olùtún wá ń fún arákùnrin ní 2,000 àti wá gbọ́ bí ẹni tó yẹ kó tún máa fún yàn òun náà ni wọ́n wá ń fún at age of 90 ó yẹ kí bàbá yìí kó yẹ kó ti fẹ̀yìntì kó jẹ́ pé ọmọ ló yẹ kó máa fún òun ló tún wá ń fún ọmọ bàbá yìí ṣe wàhálà látòrí ọmọ ó ṣe wàhálà tó mọ́ fi kẹ́kọ̀ọ́ gboyè débi pé ọmọ yìí ní bàbá sọ fún wípé àwọn jẹ gbèsè gan láti tó ẹ jáde ni ó gbèsè ọ̀hún àwọn ò tí ì san tán ṣé gbèsè náà ló tún wá fi sin àwọn bí ọ̀rọ̀ yìí ló ti arákùnrin yìí ló ti ń dìkan gbàrà pé tí apá ò bá ṣe san èèyàn á máa kàlẹ́ ni jẹ́ kí n gba Lauthch lọ àwọn ni wọ́n jẹ mí ní gbèsè àwọn ni wọ́n tajà fún mi tí wọ́n tajà òkúta fún mi jẹ́ ń padà síbẹ̀ kí n dá ọjà wọn padà kí wọ́n sì bá ń gbowó mi ohun tárákùnrin yìí fẹ́ ṣe lélẹ́yìí àmọ́ òun ṣe lè ṣe pé bíyà pé kí gbogbo ayé ó lè rí wípé àníṣe ibi tó ń gbìyànjú dé yìí ó tó gẹ́ kò dẹ̀ nọ́kàn pé bíyà pé bí ó ṣe rí lélẹ́yìí ló fi jẹ́ pé gbogbo ọjọ́ tí ire wo bá tẹ̀ wá lọ́wọ́ Ọlọ́run á máa ti nǹkan kan jáde nínú ẹni gbogbo ọjọ́ tá a bá sórí rere Ọlọ́run á máa mú nǹkan kan jáde nínú ẹni pé àníṣe ọ̀nà báyìí ni kò gbà orí rẹ̀ dúdẹ̀ síbẹ̀ ọ̀nà báyìí ni kò rìn àti sórí rẹ̀ òun bẹ́ẹ̀ Ọlọ́run ti ní pé ibi tí arákùnrin yìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní là òun náà ni pé kó gbé ìgbésẹ̀ akọkùnrin tó gbé yìí ìgbésẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àyàn ò rí wípé ìgbésẹ̀ wípé ó fẹ́ pa wọ́n lẹ́rìn-ín ó fẹ́ dẹ́rìn pa wọ́n tí wọn ò sì mọ̀ wípé ìgbésẹ̀ tí ó padà wá yí ìgbésẹ̀ ayé ẹ̀ padà sí rere ni ẹ wá wò ó níjọ́ tó gbé ìgbésẹ̀ yìí àtọjọ́ kejì òun náà ni ìgbésẹ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní yí ìgbésẹ̀ ayé ẹ̀ padà sí rere àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n jẹ́ association wọ́n rí wọ́n sì pé wọ́n sì fún ní 500,000 naira kì í máa sọmọdé owó bó ṣe kò ṣe èsùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ dá ó má san ju òrókùsù dáwà wáyé lọ arákùnrin yìí ná ọkàn tó balẹ̀ pé at least òun ti ràn lọ́wọ́ látọ̀dọ̀ àwọn kan wọ́n ti ran òun lọ́wọ́ wọ́n dẹ̀ tó ṣe lè pé àwọn á tún bá wá iṣẹ́ àmọ́ eléyìí tó wù yìí tó jẹ́ wípé ó ní entertainment ló wù yìí àwọn á gbìyànjú àti jẹ́ kó wà ní ìgbọ́nu bíi tí àwọn á ti bá wá àwọn ènìyàn tó wà ní entertainment tí wọ́n á sì fa òun náà ní ọwọ́ sókè mo bẹ̀ Elédùmarè pé ọjọ́ tó ire tiwa náà ò bá dé k'Elédùmarè kó má kà wá sẹ́yìn kó má fà wá sẹ́yìn orí arákùnrin yìí òun ló ti dé báyìí ó yẹ ká bá jó
ká bá a yọ̀. Mo bá Alaba yọ̀ pé ó gbé ìgbésẹ̀ akọ, ó gbé ìgbésẹ̀ tó jẹ́ wípé kò tíì sí ẹnìkan tó gbérú ẹ̀ rí. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń bẹ lónìí tó jẹ́ pé wọ́n kàwé wọn ò ríṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ni wọ́n kàwé tí wọn ò ríṣẹ́ tó jẹ́ pé pálí wọn rínú ilé ló wà. Ẹ wá wo ọ̀nà tí arákùnrin gan tó ti tọ̀ nígbà tó parí owó tó kọ́kọ́ rí láyé ó lọ́ọ́ fi ralẹ̀. Nígbà tó di pé iṣẹ́ ò wá, ó múlẹ̀ ó tà á, ó lọ́ọ́ fi ń ta pọ̀nmọ́ lọ́fà. Odidi graduate ó lọ́ọ́ ń ta pọ̀nmọ́ lọ́fà. Ó ta pọ̀nmọ́ títí ó rí pé pọ̀nmọ́ yìí náà ó rí pé pàbó ló já sí. Kí ló ṣe o? Ó gbaṣẹ́ oko lọ, ó lọ ń dáko. Àwọn Fúlàní tún lọ fi ẹran jẹ oko ẹ̀, eléyìí tó jẹ́ pé kò jẹ́ kó rí èrè oko jẹ. Ó kúrò ń bẹ̀, ọ̀nà wo ló tún fẹ́ gbà? Kò sọ́nà mọ́ ipá pin. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe entertainment industry ẹ̀, ó ń jáde, ó ń sọ̀rọ̀, àwọn èèyàn sì ń gba tiẹ̀. Àmọ́ kí ló kun tí ó máa fi produce ara ẹ̀? Ohun tó béèrè fún rẹ̀ nítorí ó lè pé ó yẹ kí bàbá òun kó lè bóun owó. Ó tọ bàbá ẹ̀ lọ wípé bàbá mi dákun jọ̀ọ́, ẹ bá ń wáyé kan kí n lọ kí èmi náà kí n fi promote ara mi. Eléyìí ló jẹ́ pé ìgbà tí bàbá ó padà fèsì ní tó bá lẹ́nu bàbá ohun tí ò dá ni. Ó sì dá lóòótọ́ bàbá yẹn rò pé torí tíyẹn bá ro àròkàn òun náà ló máa ń fa ẹkún àsùndá. Báyìí sọ̀rọ̀ wípé àwọn jẹ gbèsè táwọn fi tó ẹni, ṣé o tún fẹ́ fi gbèsè sin òkú àwọn ni? Ọ̀rọ̀ yìí ló ta arákùnrin jí, ọ̀rọ̀ yìí ló ṣí arákùnrin níyè, ọ̀rọ̀ yìí ló ṣí arákùnrin yìí ní ọpọlọ kalẹ̀, ọ̀rọ̀ yìí ló jẹ́ kí arákùnrin yìí rò wípé ṣé báyìí lòun ṣe máa bá gbèsè ayé òun lọ. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí arákùnrin yìí kó jẹ́ kó mọ̀ wípé lóòótọ́ nǹkan ṣe òun. Mo gbàdúrà lónìí pé ọ̀rọ̀ tẹ́nìkan ó sọ sínú ayé ẹ̀, ọ̀rọ̀ téèyàn ó sọ sí ọ tí ó sì gbọ́ débi tí ire ayé ọ wà, Ọlọ́run á jẹ́ kí wọ́n sọ sí ọ. Ọ̀rọ̀ tí wọ́n ó sọ sí ọ tí ó sì jẹ́ kí ọ̀nà kó bẹ̀rẹ̀ sí ní là láti wákàtí ìlọ, ọmọ aráyé á sọ sí ọ. Ọ̀rọ̀ tí wọ́n yóò sọ sí ọ tí ó jẹ́ kí okùn tí ọ̀tá fi dì ọ́ kó já, kọ́nà ẹ̀ ó sì là, kí ìgbésí ayé ó sì bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀, ọmọ aráyé wọn ó sọ sí ọ. Ọ̀rọ̀ tí wọ́n yóò sọ sí ọ tí ó jẹ́ kí ìgbésí ayé ẹ̀ tó ti polúkú murusu kó padà wá jéèyàn, kí wọ́n náà padà jéèyàn láyé, kí wọ́n náà padà wá jéèyàn, ọmọ aráyé wọn ó sọ sí ọ. Ẹ̀rí Yorùbá sọ pé ọ̀rọ̀ la fi dá ilẹ̀, ọ̀rọ̀ la tún fi dáyé, ọ̀rọ̀ ni tí kakọ́ sọ pé ó yá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, òun lèmi Ọlọ́run. Wọ́n sọ̀rọ̀ sínú ayé arákùnrin yìí, ìyẹn wọ́n sọ̀rọ̀ sínú ayé ẹ̀, ọ̀rọ̀ òun sì nípa rere nínú ayé ẹ̀. Wọ́n sọ̀rọ̀ sínú ayé Alaba, ọ̀rọ̀ yìí so èso rere nínú ayé Alaba lónìí. Wọ́n sọ̀rọ̀ sínú ayé Alaba, ọ̀rọ̀ yìí mú ayọ̀ àti ìdùnnú ó mú wọnú ayé Alaba lónìí. Bẹ́ẹ̀ ìwọ náà ni àti òun wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí, wọ́n sọ̀rọ̀ rere sínú ayé ẹ̀, yóò sì yí ayé ẹ̀ padà. Ẹ̀rí bí gbogbo èèyàn tó kàwé, ẹ má ṣe kánjú, ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jẹ́ ká ló di àsìkò tí Ọlọ́run yóò pè wá. Àsìkò tí Ọlọ́run pe Alaba òun ló dé yìí o. Bó dẹ̀ wà pé lágbára Ọlọ́run ò ní jẹ́ kó sí opportunity ọ̀hún, Ọlọ́run ò ní jẹ́ kó sílò láṣẹ Elédùmarè. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń gbọ́ wa náà tó bá ní nǹkan kan tẹ́yin náà fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí, ẹ dákẹ́ bá wa fi sí comment section. Kí ni tí wọ́n rò? Kí ni ọgbọ́n ìmọ̀ àti òye tiẹ̀? Ìwọ náà wò kàyéfì lọ̀rọ̀ yìí, torí pé ìṣẹ̀lẹ̀ ńlá ni, torí pé èèyàn gbé certificate ẹ lọ sí Lauthch pé ẹ gbà ohun tẹ́ ẹ tà fún mi rèé, jìbìtì ni, mi ò ṣetán, mi ò rà, ẹ bá ń dáwò mi padà. tó wá ṣeé ṣe kí Lauthch kí wọ́n gba certificate kí wọ́n dáwó ẹ̀ padà. Tó bá ṣeé ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n mọ̀ ní comment section. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, Ọlọ́run kò ní dá wa láàmú, aburú kéré kò ní kàn wá. Ṣé lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ìyànjú ni fún gbogbo àwa tá a wà nínú ìṣòro bẹ́ẹ̀, wípé láì ṣe pé tá a bá ní sùúrù á padà wá jẹran tó jẹ egun. Tá a bá wà pé Ọlọ́run bá ń bẹ, ọ̀nà wa yóò padà wá là. Ẹ má jẹ́ ká ọ̀rá wa pín o, torí pé tí a bá ṣe ń bẹ láyé, tá a bá ń bẹ láàyè, Ọlọ́run ọba tí lànà fẹ́ dá yóò la ọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa o. Ire á tún fi ayọ̀ pàdé. Kàyéfì ńlá òun náà ni ọ̀rọ̀ yìí o. Elédùmarè yóò máa ṣàánú fún wa o, yóò sì máa dáàbò rẹ̀ bò wá. Ó dàbọ̀.